Okay, ma. Eba mi ja ọkọ yìí, ma. Orúkọ mi Paula Gomes. Báwo lẹ ṣe jẹ́ sí bàbá wa Alaafin? Cultural ambassador. Cultural ambassador. Ma, kí ló ṣẹlẹ̀ pẹ̀lú kan sọ fún wa? Bàbá ó ti lọ. Ó ti lọ sí ọ̀run. Ǹjẹ́ ó bẹ̀rù àwọn síkì ni kí ló fà á? Mi ò mọ̀, ṣùgbọ́n mo ti sọ̀rọ̀ bàbá lọ sí I talked to Baba last week, so Baba was fine. Maybe it's God take him, so Baba was fine. So what is your relationship? Báwo lẹ ṣe súnmọ́ bàbá tó kí ni ẹ̀ ti bàbá? What is your relationship with Baba? I work with him on preservation of heritage and culture. That's what I used to do. I was the coach. What would you like to be with him? My father. He was a father to everybody. Not only to me. He helped everybody. He's a mentor. So, great man. Okay. Ayawale ìyá Tiago ó ní abásọ̀rọ̀ tó jẹ́ ìkan lára àwọn PA bàbá wa Alaafin. Cultural ambassador. A sì wà nínú ààfin báyìí. Ìyá wa, báwo ni ẹ ṣe jẹ́ nínú ààfin yìí? Mo jẹ́ kan tó ọmọ Ọ̀yọ́ Alaafin, ọmọ Alaafin Ọ̀yọ́. Báwo wá ni ìṣẹ̀lẹ̀ yìí? Báwo ló ṣe rí lára yín? Àtàndá ikú bàbá yèyé. Bàbá mi Àtàndá ṣe bẹ́ẹ̀ ó lọ bá àwọn bàbá rẹ̀ ni. Ọ̀run rere fún olórí, ọ̀run rẹ̀dẹ̀ náà ni ó dẹlẹ̀ fún rẹ̀. Eyín sí lọ láfárá, pòpòdó sọ sí lọ nísàrẹ̀. Àtàndá ṣe bí eré ó lọ bá àwọn bàbá rẹ̀ tayò lóde ọ̀run. Àtàndá ti ṣe bíríbírí, Àtàndá ti sọ fún wa. Bàbá mi sọ ní bí ọ̀sẹ̀ méjì sísìn. Ó pè wá, ó ní òun rí bàbá òun tó pe òun o pé ó ti tó kóun máa bọ̀. Àyà mi já, ẹ̀rù bà wá pé ẹ̀rí bàbá yẹn rílì ó ní òun rí bàbá òun ní àṣẹ ó sì pé òrìṣà ni ẹ́. Ṣùgbọ́n Ṣàngó ni Aláàfin, Aláàfin ni Ṣàngó. Ibi ẹ̀rù Àtàndá ti bà mí. Ọjọ́ Jàkúta tí ó jẹ́ òòṣà Ṣàngó. Ọjọ́ náà l'Àtàndá ló gbà bẹ́ẹ̀ ló gbèrúkúrú jẹ lọ́wọ́ ẹbọra. A dúpẹ́ lọ́wọ́ ọkú torí pé Àtàndá ṣe tó yẹ kó ṣe. Ó bímọ, ó fi kékeré joyè, ó sì fọlá jẹ́, ó fọrọ̀ jẹ́, ó fẹ̀mí gúngùn jẹ́. Lágbára àwọn mọ̀lẹ́ ìgbà mọ̀lẹ́, lágbára àwọn tí wọ́n ti tẹ̀lé Ọ̀yọ́ yìí dó. Ilẹ̀ Ọ̀yọ́ ò ní yọ gbogbo wa lẹ́yìn Àtàndá ikú bàbá yèyé. A dúpẹ́ gbogbo ilé o. Akọ afẹ́ra kó Àtàndá ikú bàbá yèyé. Tó àwọn a ti wà nínú ààfin báyìí níbi tí a ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Wọ́n sì ti dá wa lóhùn tó ti ń sọ̀rọ̀ nípa bí bàbá wa Àtàndá ṣe gbé ìgbé ayé gidi. Just too numerous to mention about his achievements or who he was when a man. Tó inú ààfin náà bàbá yìí. Sir. From where? From Agitibo, sir. You didn't tell me your identity, just join me. Yeah. Okay. Yes, my name is Bode Girujaye, the Director of Media and Publicity to His Imperial Majesty. It's true that Alaafin passed on yesterday. Alaafin was a lover of peace, the first Paramount to be appointed to be conferred with now advocate of peace. Wait.
Yes, sir. I'm looking at the akọ̀wé ìròyìn ikú bàbá yèyé lóòótọ́ ni pé ikú bàbá yèyé wọ́n papòdà ní àná ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí kẹta ọba ńlá ni wọ́n o. ọba tó jẹ́ wípé gbogbo àwọn ọba yòókù wọ́n fi wọ́n yangàn ni ọba tó lóye tó nímọ̀ tó jẹ́ kó ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn téèyàn ò lè kà tán tó jẹ́ pé alábẹ́ẹ́nú àṣáṣí ni wọ́n sì jẹ́ ọba tó ń ran àwọn èèyàn lọ́wọ́ ọba tí gbogbo ayé ń fẹ́ràn ẹ̀yin gan rí fún ara yín báyìí rí àwọn èèyàn káàkiri tó ń kẹ́dùn nípa ikú ọba ńlá tó lọ ẹ ṣeun. fún wa òkè báyẹn is it okay? is it okay? láti lè ṣe BBC Yorùbá lẹ́ẹ̀kan sí ìsà ẹ bá wa dárúkọ yín fún àwọn ọ̀lẹ́. okay. orúkọ mi ni Bọ̀dé Dúrójayé akọ̀wé ìròyìn fún Aláàfin Ọ̀yọ́ Aláàfin of Ọ̀yọ́ ọba Dr. Lámídì Ọláìwọlá Adéyẹmí kẹta. àbáwá ẹjẹ́ ilé bá wa sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ láti báyìí. lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ìlú wọ́n ń kẹ́dùn lórí ikú ọba ńlá tó lọ alábẹ́nú àṣáṣí ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí kẹta. àbá ẹ súnmọ́ àbá ọ̀gá ní tẹ́lẹ̀ sọ díẹ̀ nípa ìgbésí ayé bàbá wa. kábíyèsí jẹ́ mo sọ fún alábẹ́nú àṣáṣí ọba tó fẹ́ràn ìlú tó fẹ́ràn àlàáfíà tó sì fẹ́ràn ìdàgbàsókè ìlú tí wọ́n kó àwọn èèyàn mọ́ra wọ́n sì fẹ́ràn ẹ̀kọ́ débi wípé kò sẹ́ni lọ́nà kan àbọ́nà kejì tí ikú wọn ò dùn. lákọ̀ọ́kọ́ àwọn ni bàbá àṣàlẹ̀ fún ilé ẹ̀kọ́ gíga yunifásitì ńláńlá 4 ní Nàìjíríà kan tó kú èyí tí ò ṣẹlẹ̀ rí àwọn ní bàbá àṣàlẹ̀ fún ilé ẹ̀kọ́ gíga yunifásitì kan tá à ń pè ní University of Sokoto ń gbà kan tó ń sọ di Ottoman Fonte University àwọn tún ní bàbá àṣàlẹ̀ fún ilé ẹ̀kọ́ gíga yunifásitì ìjọba àpapọ̀ tá a mọ̀ sí University of Maiduguri àwọn náà tún ní bàbá àṣàlẹ̀ fún ilé ẹ̀kọ́ gíga yunifásitì tá a mọ̀ sí ilé ẹ̀kọ́ gíga yunifásitì aládàáni tá a mọ̀ sí Christian University Abẹ́òkúta àwọn náà tún ní bàbá àṣàlẹ̀ ilé ẹ̀kọ́ gíga yunifásitì nílẹ̀ òkèrè tá a mọ̀ sí Kese University tó ní ẹ̀ka ní Cameroon Benin Republic àti Nàìjíríà. tó bá wa ayé bàbá olú a ní àwọn àlàfo kan tó ṣe síta báyìí ǹjẹ́ báwo ẹ ṣe lè sọ fún wa nípa àwọn ìra tí bàbá kú sí ìdàgbàsókè tó ṣẹlẹ̀ ní àyẹ̀bá. ẹ̀yin náà ti rí àrùn ojú ni ẹ rí pé gbogbo ìlú ló fẹ́ràn bàbá tó bá kọ ìyà tí ò dá sílùú ibà yóò dá ni ẹ̀yin náà rí fún ara yín ẹ̀yin náà lọ sí gbogbo ìlú ẹ lọ káàkiri kẹ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú ẹ lọ gbọ́ ìtẹ́lẹ́gbọ́n tó ṣẹlẹ̀ ní àkọ́kọ́ náà ṣé kí lẹ fẹ́ sọ ṣé nípa ìdàgbàsókè tó dé bàlú lẹ fẹ́ sọ ni nígbà kan wọ́n ní èèyàn máa ń rin Ọ̀yọ́ tán lọ́jọ́ kan bẹ̀tí ń sìn Ọ̀yọ́ kò sí ẹni tó lè ní tán láàrin ọ̀sẹ̀ kan kò tó bẹ́ẹ̀ Ọ̀yọ́ ti gbèrú ó ti lọ káàkiri gan ẹ wo ọ̀nà ẹ wo gbogbo ẹ̀ káàkiri ẹ wo àwọn iléèwé ẹ wo gbogbo tó ń dálẹ̀ káàkiri ẹ wo lọ ẹnu ẹ̀ fojú ara ẹ wò káàkiri nínú ààfin yìí gan nígbà kóró di pé wọ́n dórí àlééfà ààfin ò rí báyìí ẹnu ẹ̀ wo bá ẹ lọ káàkiri sínú ààfin ẹ lọ wò kò sí nílẹ̀ Yorùbá kò sí ààfin tó ní gbogbo nǹkan tó wà níbí báyìí kò sí ààfin ọ̀hún eléyìí láwòkọ́ṣe. bàbá wa jẹ́ ẹnìkan tó máa ń gbé àṣà lárugẹ gan tó nífẹ̀ẹ́ àṣà gan ǹjẹ́ kí lẹ lè sọ nípa àwọn sí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. kábíyèsí kò sẹ́yẹ ẹyẹ méjì òun jẹ́ àṣà kábíyèsí was the veritable custodian of culture and tradition ìyẹn wọn kò sí nǹkan tó ń jẹ atari wọn níbi ìmúra tí wọ́n bá dé òde àwọn ọba ńlá míì wọ́n máa ń jí kábíyèsí wò ni wọ́n á wo ìmúra wọn àwọn náà fẹ́ ṣe irú nǹkan tí bàbá ń ṣe ẹ wo abetí ajá tó máa ń dé ẹ wò kò pẹ́ méjì àfẹ́ tó wá fẹ́ kọ́pì wọn nìyẹn ẹ gẹ́ẹ̀tì ẹ wo abetí ajá tó máa ń dé ẹ wo ìmúra wọn àwọn ọba ńlá mi máa ń wo ìmúra kábíyèsí pé ẹ wú bàbá ẹ ṣe múra bàtà ní o aṣọ ní o fìlà ní o tòmáàtì ní kò wá sí kábíyèsí ní ọba tó jẹ́ pé wọ́n dìde tí wọ́n ń jagun ọ̀rọ̀ intellectual warfare lórí wípé àṣà wa ti parun kò gbọ́dọ̀ parun pàápàá jùlọ àṣà Yorùbá àgbọ́dọ̀ jì ó parun
bàbá náà kọ́ dìde tí wọ́n bẹ̀rẹ̀ kí náà ti ń pè yẹn gbogbo àti gbogbo nǹkan ṣẹ̀ǹbáyé wa ìkíni ni o ìjẹun ni o ìmúra ni olóòkan lọ́kan ẹ má tẹ̀yẹ ká sọ ẹ mọ́ kábíyèsí ọba tí ò ṣe ọba tí ò pé méjì ni ọba tí ò ṣe mú yangàn níbi ìmúra